Welcome to my channel. It's great to have you here and it's good to be with you too. Ẹ káàbọ̀ sórí ètò wa. Today we want to talk about Yoruba naming system. Yes, báwo ni Yorùbá ṣe máa ń sọmọ lórúkọ? Yorùbá máa ń sọmọ lórúkọ ní ọ̀nà bíi mélòó kan. Màá dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ díẹ̀díẹ̀ nípa àwọn ọ̀nà oríṣiríṣi tó wà. Ní ọ̀nà àkọ́kọ́, wọ́n máa ń sọ ọmọ lórúkọ ní ọ̀nà tọmọ ìbá wáyé gẹ́gẹ́ bí orúkọ àmútọ̀runwá. Ẹ máa gbọ́ Táyé, Kẹ́hìndé. Bẹ́ẹ̀ ni, orúkọ àwọn ọmọ tí wọ́n bí ní ìbejì nìyẹn. That means when you have two babies at the same time, they are called twins in English, but ní Yorùbá à ń pè wọ́n ní ìbejì. Lẹ́yìn ìbejì, ìbẹ́ta. That is ọmọ tó jẹ́ mẹ́ta. Lẹ́yìn ìbẹ́ta, ìbẹ́rin, mẹ́rin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So tí Yorùbá bá fẹ́ sọ àwọn ọmọ yìí lórúkọ, oníkálùkù wọn ní Yorùbá gbà wípé ó ti mú orúkọ tiẹ̀ wá látọ̀run. Èyí tó bá kọ́kọ́ dáyé nínú àwọn ìbejì ni wọ́n máa ń pè ní Táyéwò. Èyí tó wá ṣìkejì ni wọ́n á pè ní ọmọ Kẹ́hìndé gbẹ̀gbọ́n. Bẹ́ẹ̀ ni. So ìkíní á jẹ́ Táyé, ìkejì á jẹ́ Kẹ́hìndé. Èyí tó bá wá tẹ̀lé wọn, òun náà ń pè ní Ìdòwú. Lẹ́yìn Ìdòwú, Àlàbá. Lẹ́yìn Àlàbá, Ìdògbé. Lẹ́yìn Ìdògbé, Ìdòha. Ó sì pọ̀, gbogbo ọmọ ló lórúkọ. Àwọn orúkọ tó dẹ̀ nítumọ̀ ni. Lẹ́yìn èyí tí a bá kúrò ní orúkọ àmútọ̀runwá, àwọn kan tiẹ̀ sì tún wà náà tó jẹ́ orúkọ àmútọ̀runwá. Bí ọmọ tán bá bí tó gbé olubi ẹ̀ tó gbé kọ́rùn. Tó bá ṣọkùnrin, wọ́n á pè ní Òjó. Ṣùgbọ́n tó bá ṣọmọbìnrin ló gbé olubi kọ́rùn, wọ́n á pè ní Àìná. Ṣé ẹ rí pé ó wà interesting gan? Lẹ́yìn èyí, ọmọ tó bá wá nínú ayé tó tán bí pẹ̀lú sack tàbí àpò tí ọmọ máa ń wà nínú yẹn, tó ṣe wípé àpò tiẹ̀ kò já nígbà tó ń bí, tó ṣe pé nínú àpò yẹn ni wọ́n fi bí. Òun ni Yorùbá ń pè ní Ọ̀kẹ́. So àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, oríṣiríṣi orúkọ àmútọ̀runwá ló wà. Tí ọmọ bá wá sáyé tó ní ìka mẹ́fà, wọ́n á pè ní Olúgbòdì. Yorùbá láṣà, ó dẹ̀ ní oríṣiríṣi orúkọ tó tún wà lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Èyí ẹ jẹ́ ká dúró lórí orúkọ àmútọ̀runwá bẹ́yìn. Àwọn orúkọ kan wà tó ṣe wípé ọmọ tí wọ́n bá bí sínú ilé kan, òun ni wọ́n fi máa ń pè wọ́n. Ìyẹn ni orúkọ tí a sọ nípa ìdílé àti irú ilé tọmọ yìí ti jáde wá. Ọmọ tí wọ́n bá bí sílé ọlá, bóyá bí ilé ọba tó jẹ́ ọmọ ọba, irú wọn ló máa ń jẹ́ Adéọlá, Adéyẹmí, Adéṣọlá, Adéwùmí. Gbogbo orúkọ wọn á máa bẹ̀rẹ̀ pẹ̀lú Adé, Adé, Adé. Tàbí Ọmọyọsádé. Ẹ rí orúkọ yẹn nínú orúkọ ilé wọn, ẹ ti rí ní àárín orúkọ ọmọ yẹn. Tẹ́ bá ti gbọ́ nǹkan kan tó bá ti jọ Adé, ẹ ti mọ̀ wípé ó ní í ṣe pẹ̀lú crown, ó dẹ̀ ní í ṣe pẹ̀lú pé ọmọ yìí o, ilé ọba ni wọ́n ti bí. Lẹ́yìn èyí, ọmọ tí wọ́n bá bí sílé olóyè, ẹ gbọ́ Oyètúndé, Oyèwálé, Oyèbámijí, Oyèwùmí, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ ti mọ̀ wípé ilé olóyè ni wọ́n ti bí. Ilé tí wọ́n bá bí sílé Ọlọ́ṣun tí ń ṣe òrìṣà, torí wọ́n tún máa ń sọ orúkọ ọmọ ní bí wọ́n bá ṣe bí wọn àbí irú òrìṣà tí wọ́n bá ń bọ nínú ilé wọn. Ẹ gbọ́ Ọ̀ṣúndélé, Ọ̀ṣúntómi, Ọ̀ṣúntókun, Ọ̀ṣúnlọ́lá. Gbogbo àwọn Ọ̀ṣun yìí a jẹ́ wípé Ọ̀ṣun ni wọ́n ń bọ nílé wọn nìyẹn. Èyí tó bá jẹ́ Ògún ni wọ́n ń bọ nílé wọn, ẹ máa gbọ́ Ògúndélé, Ògúnwálé, Ògúnyẹmí, Ògúnṣọlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí tó bá sì jẹ́ oríṣiríṣi bí ìlù, àwọn onílù, àwọn náà máa ń jẹ́ bí Àyàn, Àyànlọ́lá, Àyànwálé, Àyàndélé. Ẹ ti mọ̀ wípé ọmọ ilé oní ìlù ni wọ́n máa ń lù nílé tiwọn. Tó bá wá jẹ́ ọmọ tí wọ́n ń bọ Ifá nílé wọn, ẹ máa gbọ́ Ifáyẹmí, Ifádélé, Fáṣọlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So oríṣiríṣi orúkọ tí Yorùbá ń jẹ́, a ti rí wípé most of them torí wípé nǹkan báyìí ni wọ́n ń ṣe nílé wọn, ni wọ́n ṣe bí. Àbí bóyá torí pé ilé wọn o, ilé olóyè ni ni wọ́n ṣe bí. Tàbí ilé wọn o, ilé aládé ni ni wọ́n ṣe bí. Àwọn ọmọ míì tún wà tó ṣe wípé bóyá torí àsìkò
tí wọ́n bí yẹn wọ́n máa tún sọ orúkọ ọmọ bẹ́ẹ̀ náà. Tó bá jẹ́ pé ọmọ tí wọ́n bí nígbà tí ọdún ti ń parí tàbí nígbà tí wọ́n bá ń ṣọdún gangan, wọ́n pe irú ọmọ bẹ́ẹ̀ ní Abíọ́dún. Tàbí ọmọ tí wọ́n bá bí ní ọjọ́ kan pàtó, pé ó jà ọjọ́ ajé la bímọ yìí o, wọ́n lè ní Ajébámidélé. Oríṣiríṣi orúkọ báyìí ni ọ̀nà tí Yorùbá dẹ̀ fi ń gbà ṣe orúkọ yẹn. Then orúkọ tún wà tó ṣe wípé bóyá torí nǹkan tó ń ṣẹlẹ̀ nígbà yẹn, bóyá nǹkan kan ó ṣẹlẹ̀ nílé àwọn ọmọ yẹn, bóyá ìyá àgbà kú, wọ́n wá bí ọmọbìnrin. Ìgbàgbọ́ Yorùbá ni pé bóyá ìyá àgbà òun ló tún padà wá. Wọ́n lè pe ọmọ yẹn kán pè ní Yétúndé tàbí Yéjídé. Tàbí tó bá ṣọkùnrin ni o, tí ó ṣe pé bàbá náà ló kú tí wọ́n wá bí ọmọkùnrin, wọ́n á ní Babátúndé. So ẹ̀rí pó lẹ́wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Oríṣiríṣi orúkọ Yorùbá ibi tí wọ́n ti máa ń rí yọ nìyẹn. Ẹlòmíì tí wọ́n á máa ń sọ ọmọ ní ayé òde òsìn nípa ẹ̀sìn tó bá ń sìn. Irú àwọn onígbàgbọ́ ẹ máa gbọ́ Olúwa ṣe mí lóore, Olúwa dá mi lọ́lá, Olúwa tún mi ṣe. Nítorí wípé àwọn gbàgbọ́ nípa Olúwa wa Jésù Kristi. Tí ó bá jẹ́ àwọn ẹlẹ́sìn kejì náà ni, bóyá ẹlẹ́sìn Mùsùlùmí, ẹlòmíì á máa sọ ọmọ lórúkọ nípa pé bóyá ìyá lọ sí Mẹ́kà, wọ́n wá dé, wọ́n á ní Àbọ̀lọ́rẹ́ Mẹ́kà. Bẹ́ẹ̀ ni. Tàbí ọmọ tí wọ́n bá bí tó ṣe wípé bóyá bàbá ẹ̀ lọ sí òkè òkun, kò wá sí nílé, ìgbà tí wọ́n wá dé náà bí. Àbí ọmọ tí wọ́n bá bí sí ẹ̀yìn òkun, irú wọn náà máa ń pè ní Ọlátòkunbọ̀, Adétòkunbọ̀. Ọmọ tí bàbá ẹ̀ tí ò bá sí nílé nígbà tí wọ́n bí, irú wọn náà ń pè ní Abídèmí. Ọmọ tí ó dẹ̀ jẹ́ wípé bí wọ́n ṣe bí ni bàbá ẹ̀ kú, òun ni wọ́n máa ń pè ní Babárímisá. Ọmọ tí wọ́n bá bí tí ìyá rẹ̀ bá kú, òun ni wọ́n ń pè ní Yéyérímisá. Oríṣiríṣi orúkọ pọ̀ lọ jàrá. Lára àwọn orúkọ wọ̀nyí, a ó tún máa sọ síwájú sí nínú àwọn ìpele míì tá a tún máa ṣe nínú àwọn new episodes tó ń bọ̀. Ṣùgbọ́n fún èní, ẹ jẹ́ ká dúró lórí àwọn orúkọ tá a ti sọ yìí. A ti sọ̀rọ̀ nípa orúkọ nípa ìdílé. A ti sọ̀rọ̀ nípa orúkọ nípa òrìṣà tí wọ́n ń bọ níbẹ̀. A ti sọ̀rọ̀ nípa àwọn orúkọ tó jẹ́ wípé nítorí nǹkan tó bá ń ṣẹlẹ̀ nígbà yẹn gangan, òun náà ṣe sọ. A dẹ̀ ti sọ̀rọ̀ nípa orúkọ tó jẹ́ ní bóyá torí ẹ̀sìn àti ìgbàlódé àti nǹkan tó ń ṣẹlẹ̀ nígbà yẹn. I hope I've been able to give you an insight into the naming system or how we name our children in Yoruba land. So fún ìdí èyí, if you enjoy it, please like and feel free to subscribe and share. Thank you for watching, and watch out for the next episode where I will still talk more about names and then the qualities or what is expected of each name. Thank you for watching.